baba, ewa president, ewa fiti isi bayi. Bí ìdíkà náà wò bóyá ìdíkà náà sọ pa àpò. God the Son, God the Holy Spirit. Praise God. Hallelujah. All the time. Hallelujah.
Àwọn pàdé lẹ́sẹ̀ Jésù, ibi tí a kò ní yàrá wa, jáde rárá, ẹ̀yà rárá, ẹ̀yà ní ọ̀rẹ́ rárá, àbúrò.
Ṣé wọn àwọn owó kan tó ṣe? Ṣé láti jáde àti gbogbo jáde? Kò sí gbà tí òjì aró ilé gbà. Àgbà ẹ̀wọ̀n fún máa jọ ọmọ pápá ẹjọ́ ta ló máa yọ igi? No, posibilità ó sì kú fún òṣì ó dàgbà tó jẹ́ àṣìṣe rẹ̀ bí ìtọ́lé wípé orí kọjá lọ bí òjijì láì kò sì dúró níbì kan. Ní àárín ìyàwó abẹ nínú ikú lọ́dọ̀ ta ni àwa ọ̀hà wá ìrànwọ́ bí kò sí lọ́dọ̀ rẹ Olúwa ẹni tí ó sì torí ẹ̀ṣẹ̀ wa jàre láti bínú. Ṣùgbọ́n Olúwa Ọlọ́run mímọ́ jùlọ Olúwa lágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ má fi wá sí ìrora kírora ikú tí kò ní pẹ̀kun. Ọlọ́run ó mọ ìkọ̀kọ̀ kan wá má ṣe di etí àánú rẹ sí àdúrà wa. Ṣùgbọ́n Olúwa mímọ́ jùlọ Ọlọ́run alágbára jùlọ olùgbàlà mímọ́ jùlọ dá wa sí ẹni tí ó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé ní òpin wákàtí wa nítorí ìrora kírora ikú má jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ. Orin wá bá mi. Ǹjẹ́ bí ó ti mú Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkàn bàbá wa pa Thomas Olùtayọ̀ Ògúndípẹ̀ tí ó fi sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀ nítorí náà wá ní ìdánilójú nípa ìṣòro ìrètí àjíǹde sí ìyàtọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ nípa Jésù Kristi ẹni tí yóò pa ara òṣèlú àgbà tó lè rí sí ara ìjọra rẹ̀ tí ògo gẹ́gẹ́ bí ìṣe agbára nípa ìlú tí ògo ẹ̀rí ohun gbogbo bá fún ara rẹ̀. Gbogbo nǹkan láti ọ̀run wá tí ń wí fún mi pé kọ̀wé rẹ̀ láti ìsinsìnyí lọ òkú ni fún àwọn òkú tí ó kú nínú Olúwa bẹ́ẹ̀ ni ẹ̀mí wí nítorí wọ́n sinmi kúrò àlà wọn. Olúwa ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run. Ìyàwó Olúwa ìjọba rẹ̀ lẹ́sẹ̀ láti rẹ̀ láti ṣe rẹ̀ wà lórí ọjọ́ ayé ẹ̀rẹ́ṣẹ̀ Ọlọ́run Olódùmarè ẹni tí ẹ̀mí àwọn ẹni tí ó fi yín sílẹ̀ lọ nínú Olúwa ń bẹ lọ́dọ̀ rẹ̀ àti lọ́dọ̀ ẹni tí ọkàn àwọn onígbàgbọ́ ń bẹ nínú ayọ̀ ohun ìrora lẹ́yìn tí ayọ̀ wọn kúrò nínú ẹ̀rù ara wọn. Tọkàntọkàn ilé ara fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ó wù ọ́ láti yọ bàbá wa yìí fà á Thomas Ògúntáyọ̀ Ògúndípẹ̀ bàbá 20 kúrò nínú òṣì ayé ẹ̀ṣẹ̀ yìí. Àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí ó lè wù ọ́ nínú oore rẹ ńlá láti tètè parí iye àwọn àyànfẹ́ rẹ láti mú kí ìjọba rẹ yára wá pẹ̀lú gbogbo àwọn tí ó fi yín sílẹ̀ lọ ní ìgbàgbọ́ òtítọ́ àti orúkọ rẹ mímọ́ kí wọ́n lè ní ẹ̀kún ayọ̀ àti ìrora lé ara àti lé ọkàn
títí nínú ògo rẹ tí kò ní pẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run aláàánú bàbá Olúwa wa Jésù Kristi, ẹni tí ń ṣe àjíǹde àti ìyè, ẹni tí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò wà láàyè bí ó tilẹ̀ kú, àti ẹnikẹ́ni tí ó wà láàyè tí ó sì gbà á gbọ́ kì yóò kú láé. Ẹni tí ó sì ti ọwọ́ Pọ́ọ̀lù àpọ́sítélì rẹ̀ mímọ́ kọ́ wa pé kí a má bànújẹ́ bí àwọn tí kò ní ìrètí fún àwọn tí ó sùn nínú rẹ̀. Àwa ń fi ìrẹ̀lẹ̀ bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá, kí o jí wa dìde kúrò nínú ikú ẹ̀ṣẹ̀ sí ìyè òdodo, nígbà tí a ó bá fi ayé yìí sílẹ̀ lọ, kí àwa lè ní ìsinmi nínú rẹ, bí àwa ti ní ìrètí pé ìránṣẹ́kùnrin rẹ yìí Pa Thomas Ògúntáyọ̀ Ògúndípẹ̀ ń sinmi, àti ilé àjíǹde gbogbo ènìyàn ní ọjọ́ ìkẹyìn, kí a lè bá wà ní ẹni ìtẹ́wọ́gbà lé ojú rẹ, kí a sì lè rí ìbùkún náà gbà tí ọmọ rẹ olùfẹ́ jọjọ yóò sọ nígbà náà fún gbogbo àwọn tí wọ́n fẹ́ ọ, tí wọ́n sì bẹ̀rù rẹ wípé ẹ wá ẹ̀yin alábùkún fún ọmọ bàbá mi, ẹ gba ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti ìpilẹ̀ṣẹ̀ ọjọ́ wá. Fi èyí fún ni àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá aláàánú, nípasẹ̀ Jésù Kristi onílàjà àti olùdáǹdè wa. Àmín. Olóògbé olóyè Thomas Ògúntáyọ̀ Ògúndípẹ̀ Òfurugajù, ìwọ ọmọlẹ́yìn Kristi máa bá ìrìn àjò rẹ lọ kúrò nínú ayé yìí ní orúkọ Ọlọ́run Olódùmarè bàbá ẹni tí ó dá ọ, ní orúkọ ẹ̀mí mímọ́ ẹni tí ó fún ọ ní agbára, ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́, àwọn áńgẹ́lì àti àwọn olórí áńgẹ́lì, àti pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ ogun ọ̀run, kí ìpín rẹ ọ̀run jẹ́ àlàáfíà, kí ibùgbé rẹ sì jẹ́ ibi ayọ̀ ńlá ti ọ̀run, àní ibùgbé Ọlọ́run. Kí Ọlọ́run àlàáfíà ni tí ó mú olùṣọ́ àgùntàn ńlá, àní Kristi Olúwa wa ti inú òkú jáde, kí ó jí ọ dìde kúrò nínú òkú, àti kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó máa bá gbogbo wa gbé títí láéláé. Àmín. Àmín. Hallelujah. Hallelujah. So, agbọ̀n. Bye bye o. Bàbá 20. Ẹ jọ̀ọ́ a máa gbàdúrà fún ẹ̀yin ọmọ àti àwọn ìyàwó bàbá ìyẹ́ta wọn. Ìfẹ́ náà má jẹ́ kó já, jẹ́ kí ìfẹ́ náà jẹ́ kó máa gbọ́ ọ̀dọ́, jẹ́ kí ìfẹ́ náà kó máa gbọ́ ọ̀dọ́ sí àwọn màmá wa di ọwọ́ rẹ o. Nígbà tí àwọn ọmọ bá ṣe ayẹyẹ oníkẹ́sí bá padà sí iṣẹ́ wọn, àwọn ni wọn yóò di ilé mú. Bàbá á fi bàbá àgbọ̀n lé ọ lọ́wọ́, má jẹ́ kó ṣẹ̀rù bà wọ́n. Bí wọn yóò ṣe máa sùn, tí wọn yóò máa jẹ́ lójú oorun, má jẹ́ kó sọ̀kò bà wọ́n. Lójú ayé má jẹ́ kó rí wàhálà. Ìlú ìbùkún di ọwọ́ rẹ bàbá. Ìkan nínú àwọn òkú tó tún yẹ̀ lákòókò yé. Bàbá lórúkọ Jésù òpó mìíràn wá gbé ti lójú wa. Nínú ìlú yìí òpó mìíràn wá gbé ti lójú wa. Ṣé ọmọ fọmọ kẹrẹ ọṣọ ọmọ màmá láàbọ̀? Ìyá rẹ̀ ọmọ kíákíá. Ẹgbẹ́ tó ní sáfà ọmọ tó ọmọ ìbáyọ̀ jẹ.
sí ọ̀la òde mọ́lá ibi òkú bá bá kàn kọ́ṣẹ̀ lọ. Ẹjọ́ bá ẹ̀rọ rà bẹ́ẹ̀ kan. Bàbá mi yà ní ìwé ṣe ọ̀nà tí ẹ ṣe ọ̀nà. Àwọn ilé ìwé tí ó ti ní kọ̀ọ̀kan ọmọ ìgbàgbé ṣe wá ọ̀ṣẹ́ gbọ́. Ṣẹ̀ṣẹ̀ omi ọ̀ṣẹ́ bá bínú, ogun ọ̀ṣẹ́ bá dì jọ. Oye láti ní ọ̀dàkọ̀ ọjọ́ kọ̀ọ̀kan ọ̀ṣẹ́ wá. Oye láti ní ọ̀dàkọ̀ ọjọ́ kọ̀ọ̀kan láti. Ìjìnlẹ̀ tó tẹ́ wá sáré wá o, báyọ̀ gbé ohun tó rí kìkìkìkì ọ̀tá ìbá. Àwọn ìgbéyẹ̀ tó dábọ̀ ní ìlú ọ̀rọ̀ tó ṣe tuntun, tètè ọjọ́ ìwẹ̀ tó tóbi nǹkan tọrọ. Alábòsáyọ̀ báyọ̀ òde màmá ń tọ́ àwọn ọ̀gbìn. Ṣètò ọjọ́ tó yàn kan bá ti kú sẹ́sán ládé mẹ́jẹ létẹ́lé ládàgbé tọ́jọ́ mọ́jọ́mọ́. Ọjọ́ yẹn ládá láàrùn tọ́jọ́ lẹ́ẹ̀bá òbí. Àbọ̀ bàbá ọ̀rẹ́ mi bàbá méjì tẹ̀rí báṣọ. Ẹ̀yà ikú ló fi ọ̀rọ̀ ikú ló fi ọ̀rọ̀ ènìyàn. Ayé wá ṣíṣí ní ọ̀rọ̀ ikú ló fi ọ̀rọ̀. Bájẹ́bù ṣe dárò lẹ́yìn rẹ̀ o, aláṣẹ̀wọ̀n ṣe dárò lẹ́yìn rẹ̀ o, aláṣẹ̀wọ̀n ṣe dárò lẹ́yìn rẹ̀ o, òṣè olóbùkún ṣe dárò lẹ́yìn rẹ̀ o, Jídé ṣe dárò lẹ́yìn rẹ̀ o, láti ṣe dárò lẹ́yìn rẹ̀ o. Bí àwọn oníwọ̀n ní ìkúrò pín, ìkúrò pín àwọn ènìyàn. Àtúnra, 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 ìkúrò pín àwọn ènìyàn. Ṣé ìfẹ́ àtàláti ọ̀gbọ̀ngbọ̀n bẹ̀rẹ̀ gbọ́? Afẹ́rẹ́sì ọlọ́ọ̀gbọ̀n bẹ̀rẹ̀ gbọ́. Ikú tó jọ́dọ̀ gbọ́gbọ́ ṣe gbọ́gbọ́n dẹ̀ má pa ẹ̀yà. Ṣé pé àtijọ́ tí màmá ti kú ní jígí ọmọdé fẹ́? Àtijọ́ tí bàbá ti pọ́n ẹni wúrà ọmọ ọgbọ́n. Ọjọ́ tí màmá ti kú mo ti gbà pé kò séyàn mọ́. Ọjọ́ tí bàbá ti kú mo gbà pé kò séyàn mọ́. Àtijọ́ tí màmá ti kú mo gbà pé kò séyàn mọ́. Ìyá kú bí mo bá ọ. Ìnà kì í súnmọ́ mi nítorí àṣà. Gbogbo. Àníwájú ẹjọ́. Mo ṣe pé gbogbo ala máa kú, olórí àkúbọ̀ tàbíkà àrùn. Gbogbo alájẹgbèsè kú lọ́jọ́ ọjọ́ kan ààrẹ gbà. Amára ló kí àmọ́ lọ́jọ́ yẹn tàrà ní ibẹ̀. Amára ló fẹ́ràn lọ́jọ́ yẹn tàrà ní ibẹ̀. Ṣàràrà náà ní ṣoṣo gbogbo. Kọ́tà máa dákọ̀ ọjọ́ kan lọ́wọ́ ṣe.
sórí ìṣòro àwọn ọmọ ní mo kọ ó ṣe ṣàlàyé yẹn fún ṣẹlẹ̀ ọmọ dídé yẹn tó kọ nígbà ẹjọ́ ẹ. lóṣù jẹ́ pé ọ̀túnba gbọ́dọ̀ ẹ̀rọ ọlọ́mọ tó ọ̀túnba gbọ́dọ̀ ẹ̀rọ. Níbi ìdí ẹ̀rọ ẹjẹ́ ká ṣe máa jẹ́ ẹ̀rọ. Ìgbà tó sára ara jù sí ọlọ́pẹ́, ìgbà sàlá tí fúnlé ìgbà sàlá tí pàdé, ṣe fún àtẹ̀rẹ̀ àgbẹ̀gbẹ̀.
àwọn èèyàn pàtàkì lọ́jọ́ ọtún wá ṣòro orin ṣòro orin lálẹ́ ọtún wá lọ́rùn lọ́rùn òṣèlú ẹ̀yìn ọtún wá sí ìṣe ọ̀rẹ́ láṣọ ọtún wá fẹ́ lọ́dọ̀ tó ọ̀nà àdéhùn fọ́ ọtún wá wíwú ìdìbò lọ lòdì ọ̀rẹ́ ọmọdé. ọtún wá rí ọtún wá wíwú ìdìbò ọjọ́ sọ́wọ́n ìdí tó ṣe sọ́wọ́n ìdí tó ṣe. Yàrá ìlànà ìtọ́kùn fún ẹlẹ́rẹ́ ìtàmì láti ìyá sọ́wọ́n ìdí tó ṣe dídé sọ́wọ́n ìdí tó ṣe ẹjọ́. Nígbà àwọn ọ̀gbọ̀n ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀gbọ̀n ìṣàkójẹ́ àwọn ọ̀gbọ̀n ìṣàdájọ́ oníṣẹ́ fún àkọ́dà òun ìrìnàjò nílọ ìbáyọ̀ yóò ṣubú ìrọ̀rùn ọ̀dọ̀. Ọmọ ṣe bá rí ìfẹ́ ọmọ yẹn sọ́wọ́ tó kú. Ayé mi ṣe fọ́ tẹ́lẹ̀ òun bàbá rẹ̀ mi bí ìfẹ́ ọjọ́ sọ́ọ̀rì nítòsí ọjọ́ sọ́ọ̀rì nítòsí sọ́ọ̀rì nítòsí. Jíde wá ti jẹ́ lórí ẹ̀sẹ̀tì iṣẹ́ làwọn ń ṣe.
Thank
Thank you.
Thank you.